Africa Content TV.
Àtàlẹ́yẹ fọ́ọ̀mù gbogbo bí mo ṣe ń ṣe. Èèyàn kan sílẹ̀ fún ọlọ́ pẹ̀lú ojú ṣe. Bẹ́ẹ̀ ni máa ń sáré náà. Orúkọ lọ́lọ́run lẹ́yìn. Eléyìí bá ní ọ̀pọ̀lọpọ̀ káàkiri. Àwọn ọlọ́run fọ́ọ̀mù. Tẹ̀lé lé àkọ́kọ́ lọ́fọ̀. Ẹ̀ka ayé bẹ́ẹ̀ bá sọ síra. Iwájú ni ọlọ́run kò bí wá. Ẹ̀ka tó bá sàájú. Ẹ̀ka bá lọ́run títẹ̀. Àjúwèdè àgbẹ̀gbẹ̀gbẹ̀ ọdún kan lórí àṣẹ́fà. Ọdún mẹ́rin ọ̀nà ìlú. Ọba lọ́rọ̀ ìṣẹ́lásọ̀. Ṣẹ́rí lé àìyé ìlú. Ọ̀rọ̀ ẹ̀ka lẹ́sìn ìjọba. Ẹni tí ò bá pọ̀ lọ́yìn ìlú. Ọba yóò yìí. Ọmọ mi lọ sí ìlú. Ó ṣe wá tó ń fi ọba mi lóyún fún ọ̀hún. Ìbọn náà ọ̀pọ̀ mi yóò kọ́ àbíyọ̀. Ọ̀rẹ́ alẹ́ lẹ́sìn àjọpọ̀. Orí ọkọ̀ ọba mi ti bẹ̀rẹ̀ sí i.
ìjọba sùúrù lẹ́lẹ̀ àbí màlẹ́ta àtàlẹ̀ ìwọ́de ìbàdàn ọlọ́gbẹ̀rẹ̀ ní abọ́ ẹ̀fà ìyẹn ṣùgbọ́n ọ̀dọ́ ìṣẹ́jú ti lè bẹ̀rẹ̀ bàbá ọmọ ẹ̀kọ́ ìyẹn ẹgbẹ́ tí ọmọ ìjẹ̀rẹ̀ òbí ìwọ̀n lọ ẹgbẹ́ tí a ṣe ìfọ̀pọ̀ ọdún láyé máa ń sọ ìjọba ilẹ̀ kùtì ọ̀rọ̀ ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ ìdájọ́ ló ń bẹ̀rẹ̀ ìfowópamọ́ ìjọba ọ̀sẹ̀gun lẹ́kí ẹ̀ẹ́dá ìpàdà ẹ̀wọ̀lé ìgbẹ́ ìpínlẹ̀ ìṣẹ́lẹ̀ òmìnira láwọn sí ìgbẹ́ ìpọ́jú ọwọ́ ṣe kò ní ìpàdà kéré ìlọ́wọ́ ìṣẹ́lẹ̀ nípẹ̀lẹ̀ ìpẹ̀lẹ̀ wọ́n àwọn sí níbi ìjẹ́kọ̀ọ́ bá sí ẹ̀kọ́ ìgbọ́n tó ń tàrà àbára ọ̀pọ̀ gbogbo ayé ló ń sàárù ẹwọ́n ló fẹ́ ẹgbẹ́ wáyé àbìlàkí ẹbí lẹ́yìn bí ẹ láwọn akíkú jẹ́ orílẹ̀ àríyájáde káàbọ̀ sí ẹni ìgbà àgbọ̀gbà náà lẹ́kọ́ ìlú àpẹẹrẹ ìṣọ́ káàbọ̀ sí ẹni orílẹ̀ àbájẹ́mẹ́lẹ́ ìgbòdó ọ̀sán pọ̀ ẹ káàbọ̀ sí ẹni orílẹ̀ ọ̀dọ́ àwọn olókìkẹ́ ẹni bá yọ ọ̀rọ̀ gbogbo ìṣẹ̀kọ̀ tí a kó lọ tó kéré wá ní ọ̀rọ̀ ṣe ọ̀gá tí fẹ́ sọ gbogbo orí rẹ̀ káàlọ̀ ní ilé ẹ̀rọ àbíbí ẹgbẹ̀gbẹ̀ ẹni láti fún ọ̀rọ̀ ìfẹ́ lórúkọ ayé ayé wọn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìṣọ̀lá bàbá ti dé ọ̀pọ̀ ẹsẹ̀ tó ọ̀pọ̀ ọ̀pọ̀ mọ́tì ẹ̀yìn ní àṣẹ fún ọ̀pọ̀ ẹ̀tì bá dá ẹ̀ka bọ̀ sí ìyá ẹ̀dùn rọ́ọ̀tì ẹ̀rọ láti àwọn ọ̀pọ̀ ẹ̀sìn. And we have so many
不来也打天地，不在